ẹja lónìí fún lèmi jẹ́ o Àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú wáyọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده عجز وحده ونشر عبدا وعزل الله وعزل العصاب وحده لا إله إلا الله ولن نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى أهل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين اللهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم. Sábà lékún ẹ̀ra aṣọ ọ̀pọ̀lọpọ̀ nínú láàdá ọmọ tó láàdúró tì ẹ̀ ní dáàbò ẹ̀ ṣe ó dá. All right, ladies and gentlemen, I'm going to call on few of our friends. Àwọn ọ̀rẹ́ wọn díẹ̀ máa kó wọn síta láti wá sọ díẹ̀ nípa ọlọ́jọ́ òbí. Mo mọ̀ pé gbogbo yín náà lẹ́nu wọn dáadáa, gbogbo yín náà lè nífẹ̀ẹ́ wọn dáadáa. Mo wá mọ̀ pé tí bá gbé máa ìfẹ́ everybody, ilẹ̀ máa ṣú bíbá ilé mi. So I'll just handpick one or two people to come out and talk about Anaja. Mo ti sọ pé everybody ní wá sí wa. Ọmọ wa yìí màmá rere abiyamọ tòótọ́ ọmọ náà ọmọ náà ń fún ọlọ́run fún gbéraga sí wọ́n ní wà rẹ̀ lẹ̀ tẹ́ bá wà wọ́n wálé wọ́n máa kẹ́yìn lójú ẹ̀yìn ní bóyá ìyọ́jú báyìí tẹ́ bá lọ bá wọn ṣọ́ọ̀bù náà
bákan náà ní yàrá fá ṣé wàá jẹun wọ́n ti sọ pé wọ́n àtàjà fáwọn ni o ṣé wàá jẹun ṣé wàá ṣe pa ṣé wàá ṣàwọ̀ oníwà rẹ̀ lẹ̀ ní wọn ọlọ́wà bá wa dúró tì wọ́n ó pèsè ara wọn pátá ìgbọ́kọ̀ onílẹ̀ ìdàrí o ìyá bàbá sábà dúpẹ́ lọ́dún yìí àtàbà dúpẹ́ lọ́dún tó ń bọ̀ ọ́ káwá ní pọ̀. For those that don't know, anytime you come to our house, you must eat. As a very beautiful and gentle sister. We are in the same club, and so far so good. I can say much about her that she's humble, she's patient, because I called her sometimes last week, and we had some talk. From her talk with me, I know she's very humble. Though I'm not so used to her, but I know she's humble from the way she talks to me. I wish you long life and prosperity, and I pray for you that this will not be the end of your celebration of earth in Jesus' name. And I wish you many years of success, and you have seen the success of your children, that you are going to still live to enjoy the success more and more in Jesus' name. Amen. I pray you will never lose any one of them in Jesus' name. That Lord will continue to be with you. You shall continue to grow from strength to strength. You will never hear bad news over any one of your children in the mighty name of Jesus. Thank you very much. Happy birthday to you. I love you so much. I love you. Ọ̀rọ̀ pọ̀ bọ̀ ká bọ̀ ara ṣọ́ọ̀tẹ̀ nígbà tí wọ́n pé 50 wọ́n wà ní wọn mo ní ìyá ṣúpẹ́ báwo wà ní bẹ́ẹ̀ ní ìṣẹ́bẹ́lẹ̀ kọ́kọ́ ṣọ́ọ̀tẹ̀ lélẹ̀ wọn náà rọ̀ kí wá ló wá ṣẹlẹ̀ mo ti gbọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ járe bàbá bẹ́rẹ̀ àníyàn lọ ń bá pe ṣúkúrá bóò ni ọlọ́run náà fi rò fún ní yàgò ọ̀sán òjá ṣe báyìí ọlọ́run dẹ̀ bá wa lọ́wọ́ sí alhamdulillah. Ní àná wọ́n pè mí wọ́n ní níbi pé ní àwọn máa tẹ̀lé àwọn lọ sí Ìbàdàn wípé ìyàtúndà bí kí n máa lọ mo ní ẹ lọ pátí ti bẹ̀rẹ̀ kò sí bàlújẹ́ mọ́ ayọ̀ ní tọmọ lọ́hùn ẹ máa lọ ni nígbà tó yá mo tuntun wọn pè mo níṣẹ́ tí wá débẹ̀ wọ́n láwọn ò tí ì débẹ̀ ìgbà tó tún di láàárọ̀ yìí wọ́n wá pè mí wọ́n wá gbé fẹ́ràn ìdìbò onígbé wá ní àwọn tó lé lẹ́kọ̀ọ́ ní kíní kan àwọn náà wá sọ pé ìyá tó lé onígbé wá ní táwọn bá ti lọ àwọn á pè mí kí n ṣàdúrà fáwọn ó yẹ kára fún wọn kọ̀tà rò fún wọn kò sí wàhálà nígbà tó yá mo tún pè mí wọ́n ní ọjọ́ sílẹ̀ èmi ò ní lọ́mọ́ o tọ́ba ti ṣe díẹ̀ sísìn ní lọ́mọ́ ń sìn mo ní ẹ̀ máa lọ náà ní máa wọ̀ ni wọ́n tí mo kọ̀ fẹ́ sọ nípa wọn ni wípé ọlọ́run á bá mi ṣàánú wọn ọlọ́run á dúró tì wọn ọlọ́run á fi wọn lọ́kàn balẹ̀ gbogbo ọtọ́ ń pa wọn láyé ọlọ́run á sọ ti bẹ̀rù ọlọ́run á sọ ti gbogbo alọ́ọ̀dù rẹ̀ lágbára ọlọ́run àní dànù gbogbo nǹkan tó ń dùn wá lọ́kàn ọlọ́run á bá wa ṣe é dáadáa àwọn ọmọ wa wá yàn wá yọrí gbogbo àwọn ọmọ wa jù sí wa lọ ọlá bísímìláì ràmọ́ni rọ̀mí aláwòlá ìlàhíláwò ayùkọ̀yù látàwùsù ìgbìmọ̀tò wà lánàá làwọn ọmọ fi sàmọ́wá ti wà wọ́n fi ní káàrìrì wọ́n sẹ́ndẹ̀ sí ẹ̀sìfà òmìnira láti sí yìí yàrá wọn bá iná ibi wà wọ́n kàlífà wà láàyè ìtúnà ìṣe ilé ìlà ìmọ̀ọ́tíà wà sí àkùrìsí ìsàmọ́wá ti wà lọ́rẹ̀ wà láàyè àwùjọ ìfúsí wọn wà wà nàmírí àzù láhàúlà wà láàkù wátá ìlà àbẹ̀là ìrìn. àti sórí ìdàtọ̀ bó ṣe. Ọlọ́run ṣeun nínú ọ̀lẹ́ àdúpẹ́ Ọlọ́run gbogbo wa dúró dènì àti ń padà láti kékeré láti àlèkàn tamọ̀ lẹ́kọ̀ọ́ láti jọ wà ní kékeré láti jọ fi sọ́ńgọ̀ ìṣeré nínú sọ pàtó Ọlọ́run wa tún ṣe wàtà tún máa márì Ọlọ́run tún kó wa pọ̀ sáàmù àtúwá sí ọ̀rẹ́ ọkọ̀ kan náà ọkọ̀ àwọn méjèèjì báyìí sì wọ́n ti late Ọlọ́run àbá wa ṣe pírídẹ̀kù nira fún gbogbo wọn lórí Fatima mi ò regret it I don't regret knowing her kó tó di àìní láti
kátànà kó tó dènì òkúta lọ bí àná ni ìgbà tí ò tiẹ̀ sí nǹkan kan táàmù pé ọba náà máa di báyìí lẹ́nu she is always there she is always there ọlọ́run adẹ́bàá mi kún ọlọ́run ní dání àmọ́ ọlọ́run ọba múlẹ̀ lọ́wọ́ ọgbọ́n àtòyé téèyàn fi ń ṣe ọlọ́run àbá mi sí wa pẹ̀lú ẹ̀ á gùn lẹ́mìí nínú ọlá ńlá pẹ̀lú àlàáfíà ara ọlá kùránì ẹ̀sìn ọlá láwùláwàlá kùrátà ìlà àbílà ní ilẹ̀ ẹ̀sìn pẹ̀lú àyíká ìyá mi ọlọ́run àmú ẹ̀dùn òní dáàmú ọmọ ìyá mi lálàdì kò ní bàjẹ́ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run à ń ṣọ̀rẹ̀ ìbẹ̀tọ̀ ọmọ ìyá tún ni wá nídìílé ìyá alihamdulilayi olúwa ṣeun ọlọ́run àkó wa. mọ́mí ẹgbọ́n sílẹ̀ mọ́. ìyá tó yé mi. Fatima èyí dáadáa ni wọ́n jẹ́ èèyàn tí ó fẹ́ kéèyàn ní sùúrù lẹ́gbẹ̀ẹ́ wọn nígbà tẹ́bi tí wọ́n wáyọ̀ lè mérí lára wọn o gbogbo pátápátá àdé ní kàn bànújẹ́ gbogbo òní kàn bànújẹ́ lórí ọmọ gbogbo tó ń bá wọn ló jẹ́ kọ́ lọ́ba mi sọ́ dìdùn fún wọn pẹ̀lú ògo ọlọ́ lẹ́yìn ikú ọkọ wọn ayọ̀ lọ́kùn fún màmá rí pẹ̀lú ògo ọlọ́ wọn ní rí bànújẹ́ wọ́n ní àtọ́jú pé wọ́n fẹ́ kéèyàn ní sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn mo lè rántí ìgbà tó tẹ́ pé ilẹ̀ míì díẹ̀ wọ́n kú àmọ́ yóò jẹ́ kí n ní ìsinmi wọ́n máa pè mí ní kébì má ronú o kébì pẹ̀lú tó tún ní wọ́n tún ṣe fún mi pẹ̀lú ògo ọlọ́run tó ní mọ́dàmú wọ́n fẹ́ kéèyàn ní sọ̀rọ̀ o wọ́n jẹ́ ìlàjò wọ́n ṣe wà yìí mo ti kéré tí wọ́n máa lò máa fún mi ẹni tó wà wọ́n ń bù ní wọn pátápátá wọ́n gbà fọ́ lọ́ọ̀tà náà bí mo wọ́n mọ sọ́lá aláwọ̀ alẹ́ wà sọ́lá ọlọ́ba mi dúró tì wọ́n ọba mi ẹtí títì lé ní ẹ máa ti 70 ẹ máa ṣe 80 ẹ máa ṣe 100 pẹ̀lú àlàáfíà ara ọmọ òní kú máa ń lọ́wọ́ o pẹ̀lú ògo ọlọ́run ayọ̀ yóò wà ní dìbànújẹ́ ọlá bọ́lọ̀ ṣe ìjọ náà ọlá ìyá nábì ọlá bọ́lọ̀ ṣe tó bọ́lọ̀ mi jẹ́ pé ohun tó ràn lọ́wọ́ yà sí ọlọ́run ni gbogbo tẹ́ nílọ́kàn ti dàní á wá sí ìṣẹ̀ pẹ̀lú ògo ọlọ́run inú yín dùn léwu ayọ̀ yóò ní dìbànújẹ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn ọmọ tó dára rẹ̀ fi kankan ní kú máa ń lọ́wọ́ ẹ̀ nítorí náà wo sàárè ọmọ lóṣù kẹpẹ́ láyọ̀ ẹ̀ ní fáìsì dàgbà ọlá aláwọ̀ wà. ẹ máa ní kí owó ọmọ èmi kíkún àtàlàfíà ọ̀pọ̀lọpọ̀ ọmọ inshallah my beautiful sister sọ́gẹ̀rẹ̀ àti wọ́n ní kúráńgà ọmọ yóò ní pákó God bless you God bless you láṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo nǹkan tó kù fún yín àdúgbò dúdú alẹ́ ló máa jẹ́ fún yín ẹ̀ẹ́dí sọ kọ̀ọ̀kan nù ẹ̀ẹ́dí sọ ọmọ nù ẹ̀ẹ́dí sọ ọmọ nù láṣẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti sílẹ̀ ọ̀pọ̀ la fún yín kò ní tì èmi kíkọ́ àtàlàfíà ẹ máa pè é tó bá tẹ́ máa lò tẹ́ máa dàgbà tẹ́ máa dòdò ẹ̀ẹ́dí wò nínú bàjẹ́ ẹ̀ẹ́dí wò nínú kọjú ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ bí ọlọ́run ọláìpẹ́ méjì ọlọ́run ọlọ́run pé lẹ́yìn ọlọ́run bá lọ́tù ìtùnú àtayọ̀ gbogbo ọlọ́run anything before I call on the children. Your smile, please. Hold on. Anybody? Thank you. Thank you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Mọ́mí wà láyé náà, wọ́n máa ń ṣe dáadáa pẹ̀lú wọn. Àgbọ̀dún bá dáadáa ni àwọn méjèèjì was their best of friend. Wọ́n jọ wà lọ. So bàbá yẹn fún lọ tọ́nà fi wá sílẹ̀. Òsìkò bàbá bá pàdé wa tó bá rí wa, wọ́n máa ṣe dáadáa fún wa. Nínú ìgbà tí wọ́n wá kú tán tí mo fẹ́ travel gbà rẹ̀, wọ́n ní àìkú máa wọrí. Ayé tí ayé ò jẹ, wọ́n lè ṣe bẹ́ẹ̀, wọ́n lè mú mi rí yẹn ṣe. Wọ́n á fà pé sọ fún wọn pé wọn nílò ìbànújẹ́ wọn ní ṣe ọdún tó kù nínú ìbànújẹ́ wọn ní rí wàhálà lórí ọmọ tó ní nínú ọmọ tó wà lọ́wọ́ wọn kò sọ̀rọ̀ lágbára ọlá àdúrà wọn ti ojú òbẹ̀ ní tí wọn gbogbo bí wọ́n ti ní ìwọ̀n ní tẹ́ńbẹ̀ lágbára ọlọ́ ọ̀wá ní kúrẹ́ ní báyìí o wọ́n máa ń wá jìnà wọ́n á rọ́ ọmọ àtọmọ àrọ́mọdọ́mọ bọ́lá ṣe máa ṣe é ẹ̀yìn tí ìbànújẹ́ ló gbà lágbára ọlọ́ àbúrò tó kù náà ní àtàwọn ìyá alábísí ni wọ́n ní kéèké ẹ máa pẹ́. wọ́n máa ń wá èèyàn tó dáa at least wọ́n kọ́kọ́ wà lájà kúráńgà by the time tí wọ́n kí aláàjì wà ní chairman wọ́n dúró tì wọ́n gbogbo nasfat ní ẹ̀jọ́ ìwọ̀n pàtó tún yá another person tún di chairman wọ́n yìí wà ní kìlígbà business wọ́n jẹ́ pàtó tó yá lẹ́yìn fún aláàjì ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ náà má dáadáa kan di ini fún wa náà woman leader alájà ní ha náà kò ṣe máa ṣe wọ́n pè mí wọ́n ní wọ́n wá bá wọn pé àwọn àtẹ àmúlẹ̀ ẹ̀wẹ̀ yìí ló kàn wọ́n náà ti lẹ́yìn ló kàn ní torí kò sẹ́lómi tó ti máa ṣe ẹni tó kàn gbà yẹn kan ó ti over age ìyẹn kan ló máa ń sáré wọn mẹ́sàn orúkọ tí wọ́n pé ó yá wọ́n dẹ̀ carry everybody along
ẹni tí tó bá fi ń ṣẹlẹ̀ àtẹ̀rù pé àwọn asásẹ́yìn pé àìrọ̀ wọn kọ́ iṣẹ́ ìfún rẹ̀ tí wọ́n fi mọ́nì gbé wọ́n lẹ̀ kọ́ntínú pẹ̀lú wa ọlọ́run á fún alẹ́ nìlú wá fi wọn darí gbogbo wa lọ àti chairman àtàwọn náà léyìí tó wà bẹ́ẹ̀ nísìn àti tiwọn náà lágbára ẹni wọ́n máa gùn ọlọ́run á sọ wọn á mọ̀ fi sọ rẹ̀ bó ṣe fi sọ wọn níbẹ̀rẹ̀ á mọ̀ fi sọ wọn lọ títí lẹ́yìn ikú ọkọ wọn yìí ìdùnnú ká máa ṣèyàwó ká máa ṣe ọmọ gbígbé ràǹgbọ́mọ lọlé ọkọ àṣìṣe kan wọ́n ti mọ ojúlówó ọmọ tí wọ́n ti ń ṣoríire àwọn ọmọ wọn náà èrè lágbára ọlọ́run á ní wọ́n ṣoríire lójú wọn bísímì láì ní eléyìí jẹ́ fún yín lágbára ọlọ́run ẹ ṣe 80 lágbára ẹ ṣe 90 ẹ ṣe wọn pẹ̀lú àlàáfíà àti ìdùnnú ni ẹ ní ṣe nínú ìbànújẹ́ kankan lágbára ọlọ́run láhàúlà wàdà àpáta ní ìlà àbílà ìrọ̀lẹ́ ilẹ̀ àti primary school àti ìbára wa bù àtúntò ọmọ ọdún kan náà. àwa ń gbọ́rẹ̀ yẹn lọ ó ń lọ èmi wọn kọ́ àwa mẹ́ta ni ìkẹta wa ò wà àwa ń gbọ́rẹ̀ yẹn lọ àwọn ń lọ sùn àti ìyàwó lẹ́mi ò lọ mọ́ mi fẹ́ kọ́ṣẹ́ táwọn bá dé tó bá lọ tó bá tajà dé ọ̀dọ̀ tèmi náà máa dé sí àṣà àgbọ̀rẹ̀ yẹn lọ̀rẹ́ yẹn wá dùn ẹ̀gbọ́n mi Rafiu Granga náà bá mi fọwọ́ kẹ́rọ̀ àforíjì wọn apá ṣiṣẹ́ wọn lẹ́yìn ìyẹ̀pẹ̀ púpọ̀ làbá mi kò lè jù lọ gbogbo ilẹ̀ kò ní bàjẹ́ ìgbàgbọ́ ọmọ láti dúpọ̀ ìfẹ́. wọ́n wá rí Fátímọ̀ ní àwọn láìpẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ni nílé ìyá nílé bàbá ó tún fẹ́ súnmọ́ mi ó ti yá wọ́n ṣe bẹ̀rẹ̀ eré àníyàn yìí ọlọ́run dẹ̀ fà mí sí gbogbo ẹjọ́ ẹ̀ ń dùn lọ. nígbà tí mo wá rí pé ó wá dé stéèjì kan àti mo 40 àwọn ni kí n pé stress yẹn ti pọ̀ jù fún mi pé kí wọ́n á ṣe wàhálà púpọ̀ tẹ́lọ̀ ní mo fashion designer so wọ́n wá ní kí n máa wá ọjà ní ìta ọjà òun fẹ́ tà àwọn ọ̀dọ́ tajà bí a ṣúkúra wọ́n wà ní kí wọ́n á ṣe wàhálà wọn báwo ni ṣe máa mú mi lọ sí Dubai báwo ṣe máa rìn Dubai ló bá ní ṣe wọ́n ní páálí ní mo ti lọ ṣe páálí fẹ́sítàkì wọ́n ní mo ti lọ ṣe páálí kí ìdẹ̀kọ́ délé páálí ti rẹ́dì ó ní kí n wá láàárọ̀ ọjọ́ kejì wá dẹ̀ mọ́ ó lọ́ọ̀ náà ń lọ lọ́sẹ̀ kan bá ń páálí mi láti lọ èrò Dubai nìyẹn abájọ́ lọ ọlọ́ọ̀ dẹ̀ fi àlùbáríkà sí ọ̀dà mi náà tún lọ lọ́dún náà wọ́n ní táwà ìwọ àti fátíwọ̀ ọlọ́run níyà yìí adúpẹ́ fọlọ́ gbogbo táwọn abàdé lẹ́yìn èmi náà ti ṣe mí lé tèmi ní ọ̀dì 28 March so àjọ ń ṣe é pọ̀ náà yìí àwa ní kàn ìbànújẹ́ wọn ìbànújẹ́ tó ti lọ kò ní padà mọ́ lágbára náà ọlọ́ àṣekú sí mi fáwọn náà lẹ́yìn ìbànújẹ́ ìlú ló kù kò ní rí ìbànújẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n á dé wàá jèrè wọn lágbára náà wọ́n á ṣe fún ẹ̀jẹ̀ wọ́n á tara wọn nísìnyí àwọn náà wá jèrè ara wọn gbogbo ibi tí bàbá wọn ò tún dé wọn á tún débẹ̀ wọn á tún jù bẹ́ẹ̀ lọ́la parọ́ náà ọlá títóbi àlùfáàní ọlá láìláìláìlá ọlá ẹni tó sílẹ̀kùn ọjọ́ èyí ọlá ẹni tó máa ṣítọ̀ọ̀la ọlá gbogbo tó ti máa ṣàtàlá fún gbogbo ewu mẹ́rin ọlọ́run ní bẹ́ẹ̀ ló dé lágbára ọlọ́run ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ilá fìkúrẹ́ ìsinmi náírà wọ́n ní ọdún ilá fi wọn ní àgbà ṣùgbọ́n olùbáyà olóba sẹ́lẹ̀tì ẹ̀lẹ́sì àti àwọn èjú ìwà àmọ̀ náà nìyẹn àti àwọn ọmọ ìjú ìwà àmọ̀ náà nìyẹn àti àwọn ọmọ ìjú ìwà àmọ̀ náà nìyẹn àwọn ọmọ náà ọlọ́run wà ní ṣùwọ̀n lọ́nà ọ̀nà tó ń tọ̀ ọlọ́run ní ṣùwọ̀n lọ́nà gbogbo bó ṣe máa ṣe làákàyè náà kó wá fi fún wọn ní ìdúró gbogbo ibi tí wọ̀dà mi dé wọn náà fi lè jù bẹ́ẹ̀ lọ wọn náà bá mi fọwọ́ sọ́nà wọn láti lóbi àlejò ọlọ́run ní fi wọ́n sílẹ̀ o òní fi wọn náà sílẹ̀ àìsàn tó wá ṣe òkú ní ìwọlé kò ní ṣe lápá àlàáfíà kó pé máa fi lórí ayé òní fáìsàn lè gbà kó pé tó máa lè kápá lórí ayé òní fáìsàn lè lágbára náà gbogbo ṣe àwọn ọmọ àṣojú ẹ̀mí wa gbogbo ìtọ́kù náà máa ṣe oríire wa gbogbo náà ìṣòwò máa ṣojú wa gbogbo àwọn èrè náà máa jèrè wa ní síwájú wọn lọ lágbára náà wọn bá bẹ̀rẹ̀ wá sí dáadáa kò sí bá ṣe lè fún láyọ̀ náà.